bá láyà ó ṣèkà bó bá rántí ikú Gáà kó sòtítọ. ìtàn Basorun Gaa ń tẹ̀síwájú o, ẹ máa bá wa ká lọ. A kí gbogbo ọmọ Yorùbá lápapọ̀, àlàáfíà Ọlọ́run yóò mọ̀ bẹ́ni kọ̀ọ̀kan wa. Ibi tí a bá ìtàn Basorun Gaa dé lọ́sẹ̀ tó lọ lọ́hùn, òun náà ni nígbà tí Basorun Gaa ti ń sọ fún Aláàfin Ọ̀yọ́ tí ń ṣe Aláàfin Májóogbé wípé òun lọ sílẹ̀ Pópó, Aláàfin Àgbólúajé wípé òun lọ sílẹ̀ Pópó láti lọ gbé orí ọba náà wá sáàfin. Aláàfin Àgbólúajé ń sì ń bẹ Basorun Gaa pé dákun má ṣe bẹ pàwọ́ òun, dákun. Gaa ní tóun ṣe nù. Nígbà tí Gaa ó fi dé ilẹ̀ Pópó, wọ́n ti ta ọba ilẹ̀ Pópó lólobó wípé Basorun Gaa ń bọ̀. Ènìyàn ọba ilẹ̀ Pópó bá gbéra, ó sá lọ sílẹ̀ Tápà. Ṣùgbọ́n ilẹ̀ Tápà tó sá lọ yìí, ìtàn ò sọ fún wa ìlú tí ń ṣe gangan nílẹ̀ Tápà. Bóyá ti Sárájì ni tó wà níwájú ìlú Ṣàárẹ̀, iwájú ìlú tiwa. Bóyá Pátìjì ni, bóyá Gbùgbù ni, bóyá Làdé ni. Gbogbo àwọn ìlú yìí pátá ilẹ̀ Tápà náà ni gbogbo wọn, níwájú ìlú wa Ṣàárẹ̀ ni gbogbo àwọn ìlú yìí wà. Bóyá ilẹ̀ Tápà tó sì wà ní Bídà ní Niger State ni. Ṣùgbọ́n a sáà gbọ́ pé ọba ilẹ̀ Pópó sá lọ sílẹ̀ Tápà. Ṣùgbọ́n kí Basorun Gaa kó tó padà sáàfin Ọ̀yọ́, ọba Àgbólúajé ó ti gbé májèlé jẹ, òun ti parẹ́. Ẹ wo bí Basorun Gaa bí ti ń mú wọn dórí oyè ọba, òun náà sì ní ìyanjú wọn. Ẹ wo àwọn alágbára ayé, wọ́n ti ń lo agbára wọn. Ọlọ́run ju alágbára ayé lọ. Látó sídú fìlà àrídì bàdà ìfẹ́ àyè. Olúwa ní ẹ má balẹ̀ jẹ́ lẹ́yìn ìgbà tí mi Ọlọ́run bá tí mo ti tún lè ṣe. Nígbò wá rí bẹ́ẹ̀, nígbò ṣe sá, iná bá tún fẹ́ lòmí ìjọba Aláàfin Ọ̀yọ́, ìyún ọba Àgbólúajé. Ọba Àgbólúajé yìí tán fi jọ tí Aláàfin ọba Àgbólúajé yìí òun ló wàjà. Ẹni tán tún wá fi jọba àbúrò títí Àgbólúajé náà fi jọba Aláàfin Ọ̀yọ́, ìyún wọn a máa jẹ́ Aláàfin Májóogbé. Ṣùgbọ́n Aláàfin Májóogbé ìwà kan ni ló wà lọ́wọ́ títí ẹ̀. Òun tiẹ̀ ó ti mọ ìwà Basorun Gaa dáadáa. Ẹsẹ̀kẹsẹ̀ tó dórí oyè ọba Aláàfin náà ni ìjà àwọn méjèèjì ti bẹ̀rẹ̀. Ó ní bóun tẹríba fún Basorun Gaa, ìyẹn ò ní kó má pa òun. Bóun sì tẹríba fún un, kò ní kó má pa òun. Kí wá ló dé tóun kúkú wà lórí ọwọ́ òun fún? Ẹnikálukú jọ wà lórí ọwọ́ ara wọn ni. Ṣùgbọ́n nígbà tó di ọjọ́ kan, ni ọmọ Basorun Gaa ó bá gbé ẹrù lórí ẹnìkan nínú àwọn ẹrú tí Gaa ń lò. Ó bá gbé ẹrù lé e lórí, ó ní kó mọ gbé ní síwájú. Ọmọ Basorun Gaa ń bọ̀ lẹ́yìn. Bí tí wọ́n ń bọ̀ lẹ́yìn, ìwọ̀n ń wo arákùnrin tí ń lọ níwájú, ọrùn rẹ̀ kì í dáadáa. Ó wá ń wò lọ́kàn ara rẹ̀ wípé idà tóun mú lọ́wọ́ yìí, tóun bá fi idà yìí gé ọrùn tó kì í, kò yẹ kí ọrùn náà gé, torí pé ọrùn náà kì í dáadáa. Lẹ́ẹ̀kan náà ló bá ní kóun kúkú tiẹ̀ dán wò náà, ló bá mú idà ọwọ́ rẹ̀, ló bá fi gé arákùnrin tí ń bá gbé ẹrù lọ́wájú, ló bá fi gé e wò. Bó ti fi idà gé arákùnrin náà lọ́rùn, ìlọ́rùn bá jábọ́. Ó ní àsọ̀rùn yìí kan tiẹ̀ kí lásán ni, kò tiẹ̀ sí kankan bẹ́ẹ̀. Ni ló bá fọkùnrin náà lẹ̀, ni ló ń bá gbẹ́rù ní bá ń lọ. Bí tí wọ́n á lọ yìí, lòkìkí ti kàn dọ́dọ̀ ọba Aláàfin Májóogbé tí ń ṣe ọba Ọ̀yọ́ nígbà náà. Aláàfin Májóogbé bá tara wípé irú ìwà wo leléyìí nílùú tó lọ́ba tó níjòyè. Ní Basorun Gaa òun náà bá tara lọ́dọ̀ títí ẹ̀ pé irú wo lọ́ba Aláàfin Májóogbé ń sọ yìí, ṣé kò mọ̀ pọ́ ọmọ òun ni? Ntọ́mọ òun bá sì ṣe nílùú Ọ̀yọ́ yìí, àṣegbé ni, kò sí nǹkan kan tẹ́nìkan lè fi ṣe. Ìjà àwọn méjèèjì bá bẹ̀rẹ̀. Ṣùgbọ́n nígbà tó dọjọ́ kan, Basorun Gaa ni ló bá ṣeré lọ sáàfin ọba Májóogbé Aláàfin Ọ̀yọ́. Ó dọ́gbọ́n tán, ó ṣe bíi pé bóyá ìjà wọn ti parí, ló bá dọ́gbọ́n tán Aláàfin Májóogbé lọ sọ́nà ọ̀nà Ugbó. Nígbà tó tán lọ sọ́nà ọ̀nà Ugbó, ibẹ̀ náà ló yanjú Aláàfin náà sí. Ẹ tún wò, ó ti ń lọ bí ọba ń bí mẹ́fà táláàfin jọ àti Basorun Gaa fi ń jọbọ Ọ̀yọ́, tó sì jẹ́ pé òun náà sì ní ìyanjú wọn. Olúwa ní la tó sídú fìlà àrídì bàdà ìṣẹ̀lá èèyà. Torí pé mi Ọlọ́run bá mú fún yín ṣe àwé lólórí rẹ̀, mo sì fún yín lágbára àbípò kan àbágbára kan. Ẹ má lò ń lòkulò, torí pé mi Ọlọ́run bá mo ti tún lè ṣe. Nígbò wá yá tí ọba Aláàfin Májóogbé tó wàjà tó kú tán, tó lọ, ni ẹ̀san bá bẹ̀rẹ̀ sí ń ké dé sí Basorun Gaa díẹ̀díẹ̀. Ẹ̀san tí kọ́kọ́ ń dé fún ni wípé apá rẹ̀ kan ló bẹ̀rẹ̀ sí ń rọ, kò lágbára mọ́. Nígbò tún yá, apá kejì náà bẹ̀rẹ̀ tún sí ní rọ, kò lágbára mọ́.
lásìkò yìí iná bá tún fẹ́ ẹlòmíì jọba ìlú Ọ̀yọ́, ẹlòmíì tán fi ìjọba wọn máa jẹ́ Aláàfin Adígòólú. Aláàfin Adígòólú yìí ọba Aláàfin Adígòólú yìí bá a ti mọ̀ pé nìyẹn, ẹ̀yin tẹ́ ẹ bá a gbọ́ bóyá Adégòólú ọba Abíọ́dún Adégòólú òun náà fi jọba láàfin nígbà náà. Bóun ti wá dórí oyè òun gbọ́n púpọ̀ nínú gbogbo àwọn ọba títí ń jẹ lásìkò Basorun Gaa. Òun a máa wá Basorun Gaa, a máa wá lọ sílé, a bá a ṣeré, kò fún ní Basorun Gaa, kò fún lára rárá wípé ní òun gbá tiẹ̀. Gbogbo tí Gaa bá ti ní kó ṣe iná ẹ̀ ni máa ń ṣe. Ṣùgbọ́n gbà tó wá dọjọ́ kan, ọba Abíọ́dún Adígòólú yìí ló bá gbéra lọ sílẹ̀ Bàrìbà. Ilẹ̀ Bàrìbà yìí kò jìnnà sí ìlú Ọ̀yọ́, ilẹ̀ àjàṣẹ́ ni. Ṣùgbọ́n ilẹ̀ àjàṣẹ́ yìí Benin Republic ló wà, ṣùgbọ́n náà ti pín sí, ṣùgbọ́n abẹ́ Ọ̀yọ́ Aláàfin ló wà nígbà náà. Ni ló bá lọ bá ọ̀rẹ́ rẹ̀ kan níbẹ̀. Nígbà tó dé bẹ́ẹ̀, ó ṣàlàyé fún un báwọn ó ṣe yanjú Basorun Gaa. Wàhálà Basorun Gaa yìí ti pọ̀ jù. Àwọn méjèèjì yìí wọ́n jọ gbìmọ̀ pọ̀ láàrin ara wọn, ṣùgbọ́n gbìmọ̀ pọ̀ yìí wọ́n discover wípé ní àwọn nìkan ò tó mú Basorun Gaa. Agbára tí ń bẹ lọ́wọ́ Basorun Gaa pọ̀ púpọ̀. Iná bá tún gbéra, lárákùnrin ní ọba Abíọ́dún Adégòólú yìí ó bá gbéra lọ sí orílẹ̀-èdè kan orílẹ̀-èdè Kútọ́nù, ó lọ sílé àjàṣẹ́. Nígbà tó délé àjàṣẹ́ tó débẹ̀, ó lọ bá ẹnìkan wọ́n ń pè ní ààrẹ Ọ̀yábíyì. Ààrẹ Ọ̀yábíyì yìí òun náà ni ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n ilẹ̀ àjàṣẹ́ ló wà. Ilẹ̀ àjàṣẹ́ yìí sì wà lábẹ́ Ọ̀yọ́ Aláàfin, abẹ́ Ọ̀yọ́ Aláàfin ní ilẹ̀ àjàṣẹ́ yìí wà. Ibẹ̀ sì ni ààrẹ ọ̀nà kakanfò ń gbé. Ààrẹ Ọ̀yábíyì ní lórúkọ rẹ̀. Wọ́n jọ gbìmọ̀ pọ̀ wípé bó làwọn ti yanjú Basorun Gaa, àwọn ò lè máa wò kó máa bá báyìí lọ. Láwọn méjèèjì bá gbìmọ̀ pọ̀ ní ààrẹ ọ̀nà kakanfò ń gbà náà ló bá gbéra. Bó ti gbéra, ó kú ńbẹ̀, òun bá lọ kó gbogbo àwọn ọmọ ogun ìlú Ọ̀yọ́, ó kó gbogbo wọn jọ párí, àtàwọn ọmọ gbogbo tí ń bẹ nílẹ̀ Yorùbá pátápátá, gbogbo wọn pátápátá ló kó jọ. Ni wọ́n bá ya wọ bo ilé Basorun Gaa. Nígbà tí wọ́n ya bo ilé Basorun Gaa, wọ́n ya bo ààfin rẹ̀, wọ́n jó gbogbo ààfin rẹ̀, wọ́n sọ ọ́ d'eérú. Wọ́n wá gbé Basorun Gaa gangan fún ara rẹ̀, wọ́n gbé ó di ààfin ọba ìlú Ọ̀yọ́ tí ń ṣe ọba Abíọ́dún Adégòólú. Nígbà tán débẹ̀, wọ́n so Basorun Gaa, wọ́n so mọ́lẹ̀, òun pa, òjò ń pa, gbogbo aráàlú wá fi ń ṣe yẹ̀yẹ́ síbẹ̀. Nígbà ó yá, iná bá bẹ̀rẹ̀ sí ń pa Basorun Gaa díẹ̀díẹ̀, wọ́n ń gé apá ẹ̀. Nígbà ó yá, náà wá dá iná ńláńlá, wọ́n dáná náà jọ. Iná ńláńlá tán dájọ́ yìí náà bá mú Basorun Gaa náà gbé síbẹ̀, ló bá bẹ̀rẹ̀ sí ní jóná. Orísun Basorun Gaa parẹ́ yẹn nílùú Ọ̀yọ́, tó ṣe yí pé ẹ lè rórí pa Basorun Gaa mà. Ẹ̀yin náà gbòwe Yorùbá tí wọ́n máa ń pa yí pé bọ́ bá fẹ́ ṣèkà, wọ́n ti gbẹ̀yìn ikú Basorun Gaa, kí tiẹ̀ náà kó bá máa rí bẹ́ẹ̀. Kì í wá ṣe Basorun Gaa náà là kọ́kọ́ bẹ́ẹ̀. Àwọn àrólé àwọn olórí ibú, àwọn èèyàn kàǹkà tọ́lọ́run ti dá sáyé, àrólé wọn òun ni Basorun Gaa jẹ́ nílẹ̀ Yorùbá ń bí. Wọ́n ti ń bọ̀ lọ́jọ́ tó ti pẹ́ látàyè Nàmúrúdù tánàbí wa Ibrahim tí ń ṣe Abraham tó bá láyé. Ọba Nàmúrúdù yìí ó san lórí púpọ̀. Òun tí a máa pè pé kò sọ́ba kan tó tún jẹ́ ọba kankan bí kan lẹ́yìn Ọlọ́run. Ṣùgbọ́n gbà tọ́lọ́run mú Nàmúrúdù yìí, ẹ̀fọn lásán lọ́lọ́run ló kó sí lágbárí. Láwọn ìjòyè àti gbogbo aráàlú náà bá bẹ̀rẹ̀ sí fẹ́ fọ́n ẹ̀fọn orí rẹ̀, náà bá fẹ́ gbé jáde, náà bá ń la ọba, ń là ní hamọ̀ lórí. Ibẹ̀ lórí ẹ̀ fọ́ sí. Ẹ̀fọn lásán lọ́lọ́run rán sí. Torí náà gbogbo ọwọ́ alágbára ayé tó ń lo agbára lásìkò yìí, ìwọ tọ́lọ́run gbé sípò ṣe pẹ̀lẹ́. Ipò kan ò lọ títì, àsìkò ní gbogbo nǹkan ní ayé. Bẹ́ẹ̀ náà ni Fáráò náà láyé Ànábì wa Mùsá, òun náà máa pera ẹ̀ kóhun lọ́lọ́run. Ìgbà tọ́lọ́run bá mú nǹkan inú òkùnkùn pa, ibẹ̀ ló kú sí. Ìwọ tó jágà àbí iṣẹ́ lásìkò yìí, táwọn nǹkan wá ń ṣiṣẹ́ lábẹ́ rẹ, dákun fi ṣe dáadáa pẹ̀lú wọn. Àmọ́lá kò sẹ́dá kankan tó mọ̀ ọ́la. Àbí ìwọ náà sáà rí vice president wa Professor Ọ̀ṣínbàjò tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọmíṣánná ni wọ́n lábẹ́ ìjọba gómìnà Fáṣọlá. Nígbà tí gómìnà Fáṣọlá ń ṣe ìjọba nílùú Èkó, kọmíṣánná ni vice president Ọ̀ṣínbàjò jẹ́ lábẹ́ wọn. Kò tó súnmọ́ bíi tí Fáṣọlá bá wà.
kí kọmíṣánná tó lè bá Fáṣọlá sọ̀rọ̀ ó láwọn ọ̀gá tí ó dé kó tó di kó lè kan gómìnà. Ṣùgbọ́n lẹ́nìí ńkọ́ Fáṣọlá náà tí wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ Ọ̀ṣínbàjò yìí ti di vice president, Fáṣọlá náà ti di minister lábẹ́ tó yẹ pé lábẹ́ Ọ̀ṣínbàjò tí ó mọ̀ lọ tẹ́ńdà fáìlì síwájú ẹ̀. Báyé ṣe rí nìyẹn ọmọ ìyá mi, àwọn ọmọ kan ni wọ́n mú sọ́dọ̀ rẹ, ọmọ ẹ̀gbọ́n rẹ ni, ọmọ àbúrò rẹ ni, àbọ̀mọ ọ̀dọ̀ àbí maid kan ní gbọ́dọ̀ rẹ gbà wọ́n tọ́, dà wọ́n mọ́mọ́ tọ́. Gbogbo tó bá rà fọ́mọ títí ẹ ní jíjẹ náà ni kò rà fọ́mọ náà. Gbogbo tó bá rà fún wọn ní aṣọ náà ni kò rà fọ́mọ ọ̀dọ̀ náà. Gbogbo tó bá fún ọmọ ọ̀dọ̀ rẹ títí ẹ skul tó bá mú ọ lọ ni kó fún ọmọ ẹ̀gbọ́n rẹ, ọmọ àbúrò rẹ àtàwọn ọmọ ọ̀dọ̀ tó kójọ náà ni kó fáwọn náà. Torí pé àjọ ń rìn ni, kò sẹ́dá kankan tó mọ rí olówó. Torí ẹ̀ náà ni ká ṣe dáadáa. Gbogbo ẹ̀yin aráàlú, gbogbo ẹ̀yin olóṣèlú tẹ́ ṣẹ̀ṣẹ̀ bọ́ sípò, gómìnà Adeleke tó ṣẹ̀ṣẹ̀ bọ́ sí ipò ní Ọ̀ṣun state, ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Gbogbo ẹni tó bá ṣẹ̀yìn, ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn. Ẹ fi ìfẹ́ ẹ fi bá gbogbo aráàlú lò. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń sákì wọn lọ́tùn, tẹ́ ń sákì wọn lósì. Èèyàn máa ń wá ọ̀rẹ́ kọ́rẹ́ ni, èèyàn kì í wọ́takọ́ta. Ẹ kó oògùn ọmọ ra bí ìlọsíwájú bó ṣe bá lu Ọ̀ṣun òun ni kẹ́ ẹ mójútó. Bẹ́ẹ̀ náà ni ẹ̀yin tẹ́ ń palẹ̀ mọ́ 2023 tẹ́ ẹ tó fẹ́ so lórí wa. Gbogbo kò tẹ́ ẹ fẹ́ ẹ láníyàn pé ẹ fẹ́ ṣe tiwa fáráàlú ni, pé gbogbo nǹkan tó wọ́n gógó kó lọ sílẹ̀. Ẹ má láníyàn pé ẹ fẹ́ lọ kó wa jẹ. Bẹ́ẹ̀ bá láníyàn pé ẹ ṣe dáadáa fáráàlú, ẹgbẹ̀san rẹ̀. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ṣe ibi fáráàlú, ẹgbẹ̀san bí o. Látòsídùú fẹ́lá àrèdè bá dà ìsílẹ̀ àdìyà. Ẹ̀kọ́ tá a fẹ́ kẹ́ ẹ kọ́ lára ìtàn Basorun Gaa rè. Pẹ̀lú ògo Ọlọ́run, a tún pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ nípa ìtàn alágbára ayé mi. Tóun fi ṣe dáadáa, àbúrò náà tún fi ṣàbúrú bí Basorun Gaa. Èmi ọmọ yín, àbúrò yín Al-Bayanny, wọn ò ṣe ní gàn pa. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.